àwọn tọkọ bíbélì orí wọn gbálẹ̀ o. ẹ jẹ́ ká wo ya nípa gbígba challenge debate ní kásẹ̀ ní online. Jésù ọmọ ọ̀bànújẹ́ ni fún bàbá àti ìyá ẹ̀. a bá pé wọ́n sọ pé wọ́n máa fún yín lóbìnrin tó lọ́mú ẹ mọ̀ mọ́ tí ní ọ̀dọ̀ Allah. nígbà náà ni Jésù wọnú oko àgbàdo alágbàdo. ọjà lè ń bẹ̀ yẹn wàláhì ọjà lè. Málámù má bà ìgbàgbọ́ wa jẹ́ mọ́. ọmọ rẹ ni yín sá sí ìyá ẹ̀. Jésù bá ìyá ẹ̀ nínú jẹ́. mú àwọn nǹkan tó sọ yẹn jáde níbi tó kọ sínú bíbélì. Jésù ọmọ ọ̀bànújẹ́ ni fún bàbá àti ìyá ẹ̀. ó ṣe sọ pé ọmọ òfò ní Jésù ọmọ ìbànújẹ́ ni tó pè lọ́mọ gáràjì tó pè ní àtẹ́nù. Málámù ti gbàgbé pé òun lòun kọ́kọ́ pe Jésù Ọlọ́run tèmi ló lè. orúgbóbọ ìjà ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn àti ìsọ̀rọ̀ òdì sí Kùránì àti Bíbélì òun náà ni n tó ń rúgbó bọ̀ báyìí láàrin Malam Yusuf àti Ezekiel Noah. Malam Yusuf ló sọ gbayagbayà lójú kanní rẹ̀ pé òun ò ní ìdíje kan bá Ezekiel Noah ṣe bí kò ṣe pé òun ó pè lọ sílé ẹjọ́ òun ó sì fòfin gbé wípé ó ń bú ànábì pé ó ń bú Ọlọ́run ọba Allah. ṣe debate nìyẹn. Ezekiel Noah ńkọ́. ẹ ṣeun ẹni tẹ́ ẹ dárúkọ yìí number one ó fẹ́ kábò ń ṣe debate ìwọ tó wá fẹ́ kábẹ́ ṣe debate ó ní mú ẹnu àbùkù kan anabi Muhammadu sallallahu alayhi wa sallam. mo ti screenshot mo ti screen record more than 40 àwọn blasphemous damaging disparaging libelous utterances against Allah and against Muhammad. So òun gangan ti commit crime against our Lord and the last and the seal of the prophets. Òun gangan fúnra lára ẹ̀ tún ti wá disparage èmi gangan tí mo ní evidence lọ́wọ́. If I stand up today to take him up, mo ń sọ fáti fún yín kò lè bọ́ nú ẹ̀. Ẹ máa gbọ́. mo máa ń gbọ́. Yọ̀dà fún yín. Mo wá decide wípé ẹni yìí kì í ṣe tìgbéraga wàláhí ó kéré sí mi. Ezekiel pẹ̀lú mà ti fèsì pé tó bá jẹ́ ṣe pé Malam Yusuf tó gbangba sùn lọ́yẹ́ ó ní kí wọ́n bọ́ sí gbangba wálíà láti wá sọ àgbọ́yé wọn nínú Bíbélì kóun pẹ̀lú wá sọ àgbọ́yé òun nílùú Al-Qur'an. Praise God. kó tó di pa máa continue ọ̀rọ̀ lẹ́yìn pẹ̀ fún wọn nígbà tí fídíò. irú yẹn kéré sí yín láti bá ṣe debate bọ̀ irú yẹn ẹ lè máa sọ pé yẹn fún ní wọ́n ní pé ẹ máa sú ẹ gbé sí òye Malam Yusuf. ọmọ yẹn kéré sí yín àti bá ṣe debate Noah kéré sí yín àti bá ṣe dialogue ní ìdẹ́bá yín sọ pé kó jẹ́ physical online ó kéré sí yín láti lè bá ṣe ìtàkùrọ̀sọ àmọ́ kò kéré sí yín láti sọ pé ẹ fẹ́ gbé kéèsì dìde sí kò kéré sí yín láti sọ pé ẹ fẹ́ litigate ẹ ti sọ fún àwọn agencies of kìnìkan àfitó DSS kìnìkan ìgbàdà kàtẹ́ sọ̀rọ̀ sórí ó kéré nígbà tí ẹ sọ fún àwọn yẹn tẹ́ lè gbé kéèsì dìde ó kéré láti bá yín ṣe debate Malam don't hide the truth. You know, any day you accept challenge from me, from Christ through me, academic will be silenced. Don't hide for anybody. Kò ní sẹ́wọ̀n pé ẹni tó bá kéré sẹ́yìn lèyẹn máa ráyè ǹjẹ́ wọ́n náà máa fọmọ kékeré àgbàlagbà ọmọdé jẹ ni. Iye ní ṣẹlẹ̀ kẹ́ ẹ lọ gbọ́ àgbàdá yìí nìyẹn kẹ́yìn fi accept challenge debate yẹn. Instead of even threatening, ó yẹ kẹ́ ẹ gbà á. So tẹ́ ẹ bá wá gba challenge yẹn, ẹ lè lo ọpọlọ àgbàlagbà yẹn, ẹ fi win the case, ẹ fi win ni. Àbí kí lẹ lérò, ẹ lè win. Èyí ni fanfà tí àwọn méjèèjì ń fà lórí ayélujára. Ẹ jẹ́ á gbọ́ ohun tí Malam Yusuf wí lórí ayélujára náà. If I stand up today to take him up, mo ń sọ fáti fún yín kò lè bọ́ nú ẹ̀. Ẹ máa gbọ́. mo máa ń gbọ́. Yọ̀dà fún yín. Ẹ jẹ́ á gbọ́ ohun tí Ezekiel fi fèsì fún padà lórí ayélujára. Lákọ̀ọ́kọ́ náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí Malam Yusuf Adépọ̀jù sọ. Ó ní evangelist náà Ezekiel fẹ́ káwọn bá wọn ṣe debate àmọ́ ń mú ẹnu àbùkù kan Muhammadu àti Allah. Málámù ti gbàgbé pé òun lòun kọ́kọ́ pe Jésù Ọlọ́run tèmi ló lè ó lọ yàgbàdo lóko. Ezekiel wá fohùn sákì pé òun nírúurú àwọn ẹ̀rí lọ́wọ́ èyí tó jẹ́ ṣe pé bí Malam Yusuf bá pe òun lọ sílé ẹjọ́ tóun lè lò níwájú adájọ́ nítorí pé Malam Yusuf ń sọ ọ̀rọ̀ òdì lòsì sí ìgbàgbọ́ òun àti tako ẹ̀sìn ìgbàgbọ́ láti mú àwọn èèyàn ṣìnà kúrò lọ́nà ìgbàgbọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Malam Yusuf náà fohùn sákì pé Ezekiel ń tú Kùránì lọ́nà tí ò tọ́ pé ohun tí ò mọ̀ òun náà ló ń ṣe o. Ṣáájú la gbọ́ pé Ezekiel létí pé Malam Yusuf níjàrí pé tó bá dá wọn lójú pé ohun tí òun sọ yìí
bọ́ sí gbangba wálíà níbi táwọn méjèèjì ó ti figagbága ohun tí ìsíkẹ̀lì mọ̀ nípa kùránì àti ohun tí Malam Yusuf mọ̀ nípa bíbélì. Ṣùgbọ́n Malam Yusuf sọ pé òun ò lè bá ìsíkẹ̀lì ṣe ìfigagbága tàbí ṣe ìpàdé àgbọ́yé ẹ̀sìn nítorí pé ìsíkẹ̀lì nígbà kan rí nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti bú Muhammad ló sì tún bú Ọlọ́run ọba Allah pé nípa èyí òun ò lè bá jókòó ṣe ìdíje tàbí àgbọ́yé ẹ̀sìn. Ó ní kàkà pé òun ó ṣe èyí òun á kúkú fi ọlọ́pàá mú nítorí pé ó gbé fọ́nrán òun jáde. Nígbà náà ni ìsíkẹ̀lì wá fèsì padà wípé òun ò lè ṣaláì má gbé fọ́nrán rẹ̀ jáde pé nǹkan tó tọ̀nà lábẹ́ òfin ni nítorí pé òun ní láti fi ojú ẹni tó sọ̀rọ̀ òdì nípa bíbélì tó sọ̀rọ̀ òdì nípa Jésù tó sọ pé Jésù ó jí ìgbàdo alágbàdo ó lọ sí oko olóko pé Jésù jalè ńbẹ̀ yẹn. nígbà náà ni Jésù wọnú oko àgbàdo alágbàdo. ó jalè ńbẹ̀ yẹn wàláhì ó jalè. Jésù wípé ó jalè láàrin yẹn. ẹ lọ sí ìletò tó dojú kọ yín. ẹ̀yin ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan téèyàn kan kò gùn rí. ẹ rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan. ẹ tú kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọwọ́ sí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀dọ̀ mi. ẹ máa mú bọ̀. yẹ́nì kí ló bá bí ilé rẹ̀ pé. ẹ kà dáadáa bọ́bá wa bí ilé rẹ̀ wípé fi kílódé pínlẹ̀ fẹ́ fi kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe. èyí ṣẹjẹ fi ṣe yìí. kí ẹ wípé pé kí ni Olúwa ní fi ṣe. Olúwa ní fi ṣe ó jalè láàrin. nígbà náà. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi sọ́lọ́run a máa jalè. Tó tún sọ pé nígbà kan rí òun náà ni Malam Yusuf sọ wípé ẹ ò rí kórí àwọn tó kọ bíbélì gbálẹ̀. very funny a song very funny ó yẹ ká arrest gbogbo àwọn obìnrin tó bá kọ ni alárìnà ṣóńlẹ̀ mímí mọ́ jẹ́ èmi jẹ́ aya Jésù mi jẹ́ ọkọ jọ̀wọ́ mú mi dọ̀dọ̀ ọkọ mi o kí n lè bọ́ lọ́wọ́ aninilára. Jésù mọ̀ ń bọ̀ Jésù fẹ́ gba ọkọ ó fẹ́ gbàyàwó níyàwó. ìdí tó fi yà yín lẹ́nu ni wípé ìtẹ́ ẹ̀ka yẹn ẹ lérò pé ó lè wà ní ọ̀rọ̀ Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ó gbàyà ẹ̀ lójijì wọ́n láwọn ò rí bẹ́ẹ̀ rí ẹ wá ń fi ọyàn wé sírí èso àjàrà àwọn tọkọ bíbélì orí wọn gbálẹ̀ o. Òun náà ni wọ́n sì sọ pé àwọn ọ̀rọ̀ èyí tí ìsíkẹ̀lì náà ń sọ pẹ̀lú nínú Quran bẹ́ẹ̀ ni kò tọ̀nà. Nobody is revealing anything to Muhammad. No one is revealing anything to Muhammad, Islamic prophet. Kò sí ẹnikẹ́ni tó ń fi nǹkan kan hàn fún Muhammadu o tó lóun gbà wá yìí òun gbàwé kan irọ́ lásán ló wà ńbẹ̀. ṣáwo báwo ló jọra wọn. èmi àti bàbá rẹ à ń fi ìbànújẹ́. ó lọ ọmọ ìbànújẹ́ èmi kò mú sọ o kí ló fà á Jésù ìbànújẹ́ tí wọn ìbànújẹ́ kọ́ nìyẹn ó dà bá tìyà ìsìn kolobo fọ́jẹ́ mẹ́ta àwọn bàbá ń rìn kiri ìyá ń gbé ilé ìjágbójágbó kiri bàbá ń gbé tọ̀hún jágbójágbó kiri irú ọmọ nìyẹn ìka ọmọ. Báìbù lọ́rọ̀ Jésù bẹ́ẹ̀ mi kan o Báìbù sọ pé bàbá àti ìyá ẹ̀ fi ìbànújẹ́ wá kiri ìbànújẹ́ bá rẹ̀ ìbànújẹ́ ọmọ ìbànújẹ́ wo nìyẹn. ó ṣe sọ pé ọmọ òfò ní Jésù ọmọ ìbànújẹ́ ni tó pè lọ́mọ gáràjì tó pè ní àtẹ́nù bó ṣe sọ pé alágbèrè ni pé ó lọ jalè gbogbo ẹ̀ pátá máa play bẹ́ẹ̀ náà ṣe sọ pé ó fẹ́ gbàyàwó níyàwó tẹ́lẹ̀ ọmọ àlè ni gbogbo ẹ̀ náà ni máa play bẹ́ẹ̀ sọ pé àwọn tó kọ Bíbélì orí wọn ti dàrú orí wọn ti gbálẹ̀ gbogbo ẹ̀ náà ni máa play ẹ̀ kàn sí sùúrù díẹ̀. now èèyàn kan wá ń ka ìwé tiyín àwọn èèyàn ń sọ pé ìwé wa lẹ́ka tẹ́ǹsítà àti correct àwọn náà wá ń ka ìwé tí àwọn ń correct Allah àti Muhammadu pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà wá sọ pé kínní ẹ̀rọ nìyẹn. Number 2 ẹ sọ pé tẹ́ ẹ bá gbé kéèsì dìde tì mí kò lè bọ́ ń bẹ̀ Malam kò sí ẹni tó dá yín lọ́wọ́ dúró àbí ẹnìkan wá bá mi bẹ̀ yín ni ẹ gbé kéèsì dìde. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ la rí Jamiu Adégúnwà tóun náà pẹ̀lú jáde tán nínú fọ́nrán rẹ̀ níbi tó ti ń sọ pé ọmọ ìbànújẹ́ ni Jésù pé àwọn òbí rẹ̀ ń wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ń pa àwọn òbí ẹ̀ lẹ́kún ó tiẹ̀ sọ pé ọmọ àlè ni Jésù nítorí pé bàbá tóbi pọ̀ ó ní pé bàbá bíi mẹ́ta òun náà ló bí Jésù tó túmọ̀ sí pé bàbá tí Jésù ní ó pọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó náà ni Ìsíkẹ́ẹ̀lì káwéwọ́ tó sọ pé àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú Kùránì ó náà ni òun ó máa sọ fáyé gbọ́ bẹ́ẹ̀ náà sì ni Malam Yusuf àti Jamiu Adégúnwà sọ pé kùdìẹ̀kudiẹ tó wà nínú Bíbélì òun náà ni àwọn ọmọ tú gẹ́gẹ́ bí èrò tiwa kí kálukú gbájúmọ́ ẹ̀sìn rẹ̀ ló tọ̀nà kí kálukú sọ ohun tó wà nínú ìwé ẹ̀sìn wọn fún kálukú láì kọwọ́ bọ ẹ̀sìn ẹnìkejì lójú ó náà ni ọ̀nà tó tọ́
tí a fi lè wàásù fúnra ẹni nípa ohun tí a mọ̀ àti ohun tí a gbàgbọ́, nítorí pé ìjà ẹ̀sìn ohun tó máa ń dá sílẹ̀ nígbẹ̀yìn ohun búburú ni o, bíi wàhálà, ìjàmbá, ikú àti àwọn wàhálà gbogbo. Tọ́ kò ní jù báyìí lọ táàrí mọ́ lábala bí yìí, bọ́ba tó ṣe ń lọ àwọn máa bù yín gbọ́ o. Ẹ máa láìkì ẹ subscribe síbẹ̀, bọ́ba ṣe ń lọ àwọn ò ní jẹ́ kétí yín ó di sí o, búburú kan ò ní ṣe yín kò ní ṣe mí. A máa tún pàdé lọ́jọ́ míì, ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀. Ire o. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.